Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyèká TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe dáadáa ni mo bá yín. Mo fẹ́ yànyàn náà àwọn nǹkan kan. Màmá wa Esabod. Nítorí àwọn nǹkan kan tí mo gbọ́, wo ni mo fi fẹ́ ṣe fídíò yìí. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ìyá lẹ jẹ́ sí mi, ìyá dẹ̀ lẹ máa jẹ́ sí mi láíláí. Gbogbo ẹ̀yin tẹ́dẹ̀ máa ní kí ló dé ní ìbá máa sọ̀rọ̀. Màmá ò kí ń sọ wípé kéèyàn má clear ara ẹ̀ o. Mo máa ń sọ fún yín pọ̀lọpọ̀ yín ẹ̀ mọ̀ màmá Esabod. Tẹ́ bá mọ̀ màmá Esabod, ọ̀pọ̀lọpọ̀ yín ò ní máa ṣe nǹkan tẹ́ ń ṣe. Màmá ò ní kéèyàn má clear ara ẹ̀. Màmá ò fẹ́ kéèyàn wà rude. Màmá ò fẹ́ kí èèyàn kó má ní ẹ̀kọ́ ilé. Màmá ò fẹ́ kí wọ́n má rí ẹ̀kọ́ lára èèyàn. Inú mi dẹ̀ dùn nípa àwọn nǹkan tí màmá sọ sí mi lánàá. Lára àwọn nǹkan tí màmá sọ, ó ní pé màmá ní mi ò lajú. Màámi, mo kí yín lẹ́ǹkan sí. Abiyamọ ni yín. Màá sọ ìdí tí mo fi pè yín lábiyamọ. Màá sọ ìdí tí mo tún fi respect yín gẹ́gẹ́ bí abiyamọ. Màá sọ nǹkan tẹ́ ẹ sọ lánàá tó tún mú mi appreciate àwọn òbí mi sí, tí mo fi mọ̀ pé yes, òbí tọ́ mi. Tí irú yín bá lè sọ pé mi ò lajú màmá, mo kíra fún àwọn òbí mi, mo dẹ̀ kíra fún yín. Màá wá sọ reason fún yín. Reason ni wípé níjọ́ tí mo máa ń wo àwọn tí wọ́n máa ń jáde tí wọ́n bá ń sọ̀rọ̀ sí yín bí. Torí gbogbo ìgbà lẹ máa ń sọ pé ẹ̀ràn yàn ń ṣẹ. Mo dẹ̀ mọ̀ pé ẹ̀ràn yàn ń ṣẹ lóòótọ́. Ẹ dẹ̀ mọ̀ nǹkan tẹ́ ń sọ lóòótọ́ pé wọ́n fẹ́ fi yín gòkè ni. Lóòótọ́ ni wọ́n fẹ́ fi yín gòkè ni. Torí pé lóòótọ́ ni màá sọ reason. Reason ni wípé ní ìjọ́ tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ sí yín lórí ìkànnì yìí, ní ìjọ́ tí wọ́n ti ń bú yín, tó ti ń bú yín tọmọtọmọ lórí ìkànnì yìí, mi ò rí àwọn ọmọ yín kí wọ́n jáde kí wọ́n wá sọ pé wọ́n wá gbèjà yín àbí wọ́n wá gbèjà ara wọn àbọ̀ wá sọ̀rọ̀. Mi ò rí wọn kán wá bú àgbàlagbà rí. Bí èèyàn bá ẹni ọmọ yín sọ̀rọ̀ pẹ̀lú respect ni. Ìjọ́ tí èèyàn bá rí àwọn ọmọ yẹn níbì kan, ó yẹ èèyàn rí wọn fírí lórí Facebook, èèyàn á mọ̀ pé ẹ̀kọ́ wà lára wọn. Tí àgbàlagbà bá ti sọ pé tí wọ́n bá ti ń sọ pé èèyàn ò lajú, ẹ̀kọ́ ló wà lára èèyàn. Ẹ̀kọ́ ló wà lára mi màmá. Ẹ̀yin dẹ̀ lẹ kọ́ wa nítorí wípé ẹ rí àwọn ọmọ yín tọ́. Táwọn èèyàn mi bá rí àwọn ọmọ yín, wọ́n á sọ fún wọn pé wọn ò lajú ni, nítorí pé ẹ̀kọ́ rùn lára wọn. Ẹ̀kọ́ wà nínú ìṣe wọn. Home training wà nínú gbogbo bó ṣe ń ṣe. Lára ẹ̀bí àti ẹ̀rí kankan, àrígbà tí àwọn ọmọ yẹn, bó tilẹ̀ jẹ́ pé ẹ̀ ń sọ fún àwọn ọmọ mi pé má gbèjà mi, má wàá gbèjà mi, o fẹ́ fi mí gòkè ni. Lóòótọ́ ni, nítorí ọ̀rọ̀ ò gbúdọ̀ dùn ọlọ́rọ̀ jọ̀rọ̀ ọlọ́rọ̀ lọ ju ẹni tó lọ́rọ̀. Ọ̀gbọ̀rọ̀ gbúdọ̀ ju ará àta ju ẹni tó rọ̀lọ̀ lọ. Àwọn ọmọ yẹn ò bọ́ síta rí kí wọ́n wá sọ pé wọ́n wá jà nítorí màmá. Ẹ̀kọ́ wà lára màmá ni, lára àwọn màmá ni, lára àwọn ọmọ màmá ni. Màmá rí àwọn ọmọ ẹ̀tọ́ gẹ́gẹ́ bí àwọn òbí mi ṣe rí mi tọ́. Tí àwọn ẹlòmíì bá rí àwọn ọmọ màmá ń sìn, á ní wọn ò lajú torí pé ẹ̀kọ́ sè wọ́n rọ̀. Ẹ̀kọ́ lé wà lára wọn. Ẹ̀kọ́ lé wà lára wọn. Bẹ́ẹ̀ náà ló jẹ́ kí màmá rí mi, kí màmá ní pé mi ò lajú. Mo kíra fáwọn òbí mi. Màmá, mo mọ̀ pé yín gan mọ̀ wípé ẹ̀kọ́ wà lára mi. Mo máa ń sọ fún àwọn èèyàn wípé bó ṣe rí màmá yìí, bí màmá bá ń bá àgbàlagbà jà, tó bá màmá bú àgbàlagbà, màmá bẹ́ẹ̀ mú dání. Níjọ́ tó bá máa yọ sí, á sọ fún ẹ pé o ti rude jù, torí màmá ò fẹ́ kódà kó máa bá èèyàn tó bá jẹ́ àgbà bí contemporary ẹ̀jẹ̀, màmá ò fẹ́ kó dá sí, nítorí pé màmá ò fẹ́ kí ọmọdé kó máa rude àgbàlagbà. Ara àwọn ẹ̀kọ́ tí màmá rí lára mi nìyẹn, tí màmá fi sọ wípé mi ò lajú. Màámi, lórí ọ̀rọ̀ ìwé kíkà mà, ìwé tí mo kà ló jẹ́ kí n mọ̀ pé nínú fídíò yẹn mi ò bá wọn sọ pé ọlọ̀tẹ̀ àbí ọ̀dàlẹ̀. Mo ní fídíò yẹn wà spiteful. Pé fídíò tí Alhaji Koko Zaria ṣe ó wà spiteful. Màámi, tẹ́ bá dẹ̀ fi ojú àgbà wo fídíò yẹn dáadáa,
tíyàn fẹ́ sọ ti Ọlọ́run ọba nítorí pé mo kàwé gangan ló jẹ́ kí n mọ̀ wípé fídíò yẹn wà spiteful torí mo mọ̀ nǹkan tó ń sọ pé kéèyàn wà spiteful èèyàn lè fi body language wà spiteful body language tí Alhaji Koko Zaria mi sọ pé ọ̀gẹ̀rẹ̀ ló ṣòdì rẹ o ó bá yẹ kẹ́ gbọ́ o bẹ́ẹ̀ bá gbọ́ kẹ́ gbọ́ o òun ló wà ó wà spiteful màmá nítorí pé mo gba ìwé kọjá ló jẹ́ kí n mọ̀ pé fídíò yẹn wà spiteful. Bá bú mi màmá ó dà nǹkan tí mo dẹ̀ tún sọ ni wípé bó ṣe ṣe yẹn àwọn èèyàn máa mú dání àwọn ẹni tó lọ báyẹn náà máa mú dání pé tó bá dìgbà tàwọn náà bó ṣe máa ṣe nìyẹn wọ́n máa mú dání pé tó bá dìgbà just like ẹ wojọ́ tí màámi ẹ wojọ́ tẹ́ tí ń bú mi lórí ìkànnì yìí bẹ́ẹ̀ bá ṣe tí ẹ̀dẹ̀ mọ gbogbo àwọn ayé dẹ̀ ló mọ̀ wípé mo ta iyì fún yín gbogbo àwọn ayé ló mọ̀ pé mo regard yín gbogbo èèyàn ló mọ̀ pé mo respect yín ìjọ táwọn èèyàn bá ń gbọ́ tẹ́ bá tún bú mi wọ́n máa bá yín mú dání pé ládùúrú iyì tí ọmọ yìí tà fún obìnrin yìí ládùúrú iyì tí ọmọ yìí tà fún ìyá yìí mo mọ̀ wípé màámi ẹ̀ kì í ṣe ẹni tó kí ẹ̀ nípa yẹn but mo kàn fi yẹn ṣe example nìyẹn example ni wípé nǹkan tí bí fídíò yẹn ṣe wà spiteful ni mi ò bá wọn sọ pé ọ̀dàlẹ̀ àbí kò ṣọ̀dàlẹ̀ but fídíò yẹn wà spiteful even a blind person could feel wípé fídíò yẹn wà spiteful màmá pé fídíò aṣòdìrẹ o kíní kan ṣòdì o wọ́n dẹ̀ ní tí ọba kan ò bá lọ ọba kan kì í jẹ màmá ẹ̀yin náà mọ̀ pé tó bá sọ pé education nínú tó bá sọ pé ká fìwé wò bọ́ba kan ò bá lọ ọba kan ò jẹ tí èèyàn bá sì wà tó bá sì jẹ chairman until the last day lè pronounce any other person until the last day àti mọ̀ pé MC ń lọ màmá nobody ló sọ pé MC wà mẹ́ but until the last day lè pronounce another person until the last day the staff of office ó sì wà lọ́wọ́ chairman tó wà ńbẹ̀ so in temi rí nínú fídíò yẹn nìyẹn mi dẹ̀rù pé mo bú Koko Zaria mo sọ̀rọ̀ ní mi kúkú bú mo sọ̀rọ̀ ní màmá mi ò bú ẹ dẹ̀ mọ̀ màmá wàláì ó dá mi lójú dọ́dọ̀ Ọlọ́run ẹ mọ̀ wípé ọmọ tó kọ́ tó gbẹ̀kọ́ ni mi òun ló jẹ́ kẹ́ sọ wípé mi ò lajú ẹ mọ̀ pé kọ́ sí mi rọ̀ ni torí ẹ̀kọ́ yẹn gan ó wà lára àwọn ọmọ yín gẹ́gẹ́ mo dẹ̀ kíra fún yín mo gbé fún yín òun ló ṣe máa ń dùn mí pé òótọ́ inú lẹ máa ń sọ fún àwọn tó ń jáde fún yín pé mi ò rán yín ṣẹ́ torí ẹ láwọn ọmọ tó wà capable tó lè gbèjà yín bọ̀ wọn ò ní gbọ́ but ẹ̀kọ́ ni ẹ̀kọ́ wà lára yín ẹ̀kọ́ yẹn nígbà tẹ́ sọ fún mi pé mi ò lajú lánàá mo láti kíra fáwọn ọmọ mi pé fún màmá mi pé tí màmá lè rí pé mi ò lajú ẹ̀kọ́ yẹn wà lára mi ni tẹ́yìn náà dẹ̀ mo dẹ̀ mọ̀ màmá mo mọ̀ níbi tí mo mọ̀ yín dé ni mo ṣe máa ń sọ fún gbogbo àwọn èèyàn pé ìkọ́ mi tí màmá máa ń sọ màmá ń kàṣì cruise ni kò dé inú wọn kò kọjá tip of tongue wọn bó o bá lọ sọ pé bí màmá ṣe ń ṣe ìwọ náà ṣe máa ṣe tó fà ṣarawé Ọlọ́run má jẹ́ kó ṣe Ọlọ́run torí o máa rí Ọlọ́run àti màmá torí màmá ò ní mo tiẹ̀ ti gbọ́ náà àwọn tó ń ba yín jà gan tẹjọ́ ń jà tó ti sọ pé ẹ sábọ́ọ̀dù ò ní lọ ṣògùn àbí kó lọ ṣe nǹkan sí ẹ nǹkan tó sọ yẹ kó kọjá tip of tongue ẹ tó mú mi mọ̀ wípé màmá ẹ̀yin gan mọ̀ pé mi ò kì í ṣe alágbèrè ẹ mọ̀ pé mi ò kì í ṣe oníṣekúṣe ẹ dẹ̀ mọ̀ wípé mi ò kì í ṣe onírọ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ èpè tí mo ṣẹ́ ẹ mọ̀ fúnra yín wípé tí n bá ṣe mi ní ṣe pé mo tún wá fi àsìkò yìí sọ gbogbo èpè tí mo ṣẹ́ nínú fídíò mi tó bá jẹ́ wípé lóòótọ́ ni mo ṣe kí èpè yẹn kó wá sí ìmúṣẹ lórí mi tọmọtọmọ ṣùgbọ́n tí mi ò bá tó bá jẹ́ pé lóòótọ́ ni mo bá MC sùn kí èpè yẹn kó wá sí orí mi tọmọtọmọ ṣùgbọ́n tí mi ò bá sùn tí ò sí bẹ́ẹ̀ kí n jèrè ọmọ mi kí n láyọ̀ kí n lógo kí n ní dùnnú kí n ní fọkànbalẹ̀ màmá ẹ̀yin náà mọ̀ pé mi ò ṣe oníṣekúṣe ọmọ tó bá dé sọ pé wọ́n mọ̀yàn màámi lára iṣẹ́ tí mo ti là kọjá wàláì MC gan mọ̀ pé mo mọ̀yàn honestly àwọn gan mọ̀ pé Ọlọ́run fáwọn èèyàn kẹ́mi
mo kò nífẹ̀ẹ́ MC ni gẹ́gẹ́ bí mo ṣe sọ nítorí ẹ̀dá àti ìwà ẹ̀ sí ọmọ ẹ̀dámọ̀ tí mo ti fi ojú mi rí. Ṣẹ́ni tí mo ti fojú mi rí téèyàn ń kú lọ tó yọ kúrò nínú òkú tí ò jẹ́ kó dòkú, tí ò ń ṣe kíní, tí ò ń ṣe méjì, tí ò ń ṣe mẹ́ta. Ṣẹ́ni tí mo ti rí téèyàn sunkún bá tó nu ojú ẹ̀nù. Mi ò ní choice than tó nífẹ̀ẹ́. Kò sí nǹkan tí mo fi nífẹ̀ẹ́ sí ju pé wọ́n ṣe tọlọ́hun, ju pé wọ́n sin Ọlọ́run látara àwọn èèyàn tí mo dẹ̀ ti fojú mi rí ni. Màmá ẹ̀yin gan mọ̀ pé ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ ni mí. Torí èmi mọ̀ pé ẹ rí ọmọ tọ́, ìyá mi dẹ̀ rí mi tọ́, òun ló jẹ́ kẹ́ sọ pé mi ò lajú. Màámi ni ẹ máa jẹ́ láíláíláí. Bẹ́ẹ̀ bá bú mi, àgbà ló ń yan ọmọdé jẹ. Ẹ mọ̀ pé ẹ yan mi jẹ ni. Ipò kan dẹ̀ máa yan ọmọdé jẹ lẹ́wà gẹ́gẹ́ bí àgbàlagbà, ṣùgbọ́n ẹ mọ̀ pé ọmọ gidi tó rí léere jáde wá tán dẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ gidi ni mí. Tí mo wá bá wá ṣẹ̀yìn, màámi ẹ má bínú. Àmọ́ fídíò tí Koko Zaria ṣe yẹn, màámi mo mọ̀ pé ẹ̀yin náà wà educated, ó wà spiteful. Èmi ò bá wọn sọ̀rọ̀ ọ̀dàlẹ̀, bẹ̀ fídíò yẹn ó wà spiteful.